Mr. Man, ọ̀ya wèrè ni kilo kan tiẹ̀ pẹ̀lú. Kilo kan sẹ́mi ilé tọmọ ni. Tọ́mọ tọ́jú pẹ̀mpẹ́dì àwọn ọmọ ni àìpé máa ọmọ ni. Ìdákùn ẹ̀mọ́ bìnrin, ayé bàbá omi ni kù, sẹ́ẹ̀rì ẹ̀yìn tó ń dá wàhálà rẹ̀. Ẹnu gbàtẹ́ dúró yìí, yóò ti lọ́ọ́ tọ̀, ṣé kò tó ara ni? Mọ́kàn ní sẹ́sì kálukú wa, ó lè jẹ́ kí ẹ gbé kámẹ́rà. Ẹ̀rọ kámẹ́rà pàrọ̀ pé sára. Ẹ̀rọ máa ń bọ̀ bìnrin pẹ̀lú bọ́ọ̀lù mẹ́rin sọ̀rọ̀ sí. Mo fẹ́ lọ tọ̀. Ẹlẹ́kẹ̀lẹ̀ ló máa tọ̀. Fún ẹlẹ́tọ̀ tún sọ ìkankan inú tún lè fi tẹ̀ mọ́lẹ̀ ní ìtọ́ mi ó wá ṣeré mọ̀dínà ó nígbà tó bá tó wá ṣàrà kí tó lọ tọ̀ wọ́n ti sọ ọ́ èmi mo ní bọ́dì mi nà má gbé ẹ̀mí àṣẹ ẹgbẹ́ ìjòlá ta ló má gbé mi get out. Ta lè rí kọ́pà tó ń jẹ́ mi o. Mi ò ní ránṣọ́ o. Tó ń jẹ́ mi o. Tí bá dé yín kọ́. Máa tú ẹ. Kí lẹ sọ? Ẹ máa dán kọ́pà. Tí màá fún ní dọ́gì. Tó bẹ́ẹ̀ dọ́gì. Wọ́n lọ máa bèrè lọ́rọ̀ ẹ pé ṣé mo ṣe dọ́gì àbò ṣe dọ́gì. Wọ́n á ní ẹ bóyá òmùgbà tí mo ṣe. Mi ì lè bà mọ́ láyé. Alẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìkọ̀lọ́ kì í ṣe ìyọ̀nì. Ó sọ ìdí kọ̀lọ́tọ̀ ṣé mi ò kì í ṣe ìyọ̀nì láìsí ọ̀lẹ́ ló fún mi yẹn. Ọmọ ńlá lọ́nà ni mi ò torí pé mi máa gbóhun jẹ́ ńlẹ́ lórí fi ṣe kọ̀lọ́tọ̀ kí ló ṣe yín. Ẹ má bínú gbà yẹn o. Executive control. Olórí mo ní dáàbò ẹ bó ṣe ń gbèsè dìlé wa ìwọ olórí burúkú olóṣì. Wọ́n rò pé èmi fẹ́ wá tọ̀ lóòótọ́ ta ní tọ̀ wèrè. Opportunity come but once eléyìí ò come but once Ọlọ́run fi fún mi is come totally maronu yín dànù èmi fẹ́ wá tọ̀ wọn mọ̀ pé mo lọ opportunity láti wá fa sìgá ni mo dẹ̀ ti wá fa yẹn mo yẹ máa rọ́nu yín dé kò nìyẹn every second tó ń gbẹ sìgá bá ti ń gbẹ mí báyìí mo fẹ́ tọ̀ ni ẹ̀ sì mọ̀ kankan mo tún nífẹ̀ẹ́ nu já àwọn wèrè lè yàn kàn bá wọn mọ́tò ariwo. From Lagos to Ibadan, Ibadan to Lagos yóò. A ò ní kẹ́ràn mẹ́rò ẹ bá mi. Àbúrò rẹ̀ ní láìta ilé náà. Sami, ẹ dákun ẹ gbà mí. Kílàgé kílàgbé. Lagos Ibadan expressway. Òde àárín. Lagos Ibadan expressway. À ń kọ́ mi. Èrò pọ̀ nínú ọkọ̀ gan-an ni. Òde àárín. Tájá tẹ̀ràn tájá. Òde àárín. Ibùlẹ̀ ní ìwà lọ́tà ọ̀tọ̀ tí ó sì dé láti ẹ̀kọ́ bá ṣé ogún dúdú ní ẹ̀ fi tọ̀ ni ó sì pẹ́ jù náà. Kò tiẹ̀ fẹ́ yé mi mọ́ bá ó dà kí wọ́n ayé ti lọ tàn nǹkan mọ́ nǹkan. Ẹ wo ẹ tí ẹ bá ṣe pé ìkànnì wa ń bẹ̀ káàró bí wàá sókè lára alẹ́ wa mu látàrọ ṣé ń tọ̀ náà ló sì lọ́tọ̀ kọ̀ńdọ́tọ̀ tí ò sí bẹ̀rẹ̀ ẹ̀ ń tọ́ lọ́tọ̀ bóyá kò lọ́wọ́ bóyá mi ò ó máa ti ojúbẹ̀ mi o. Ìlọ wo ẹni tó wọnú gbó lọ tọ̀ ṣé àwọn òrí bí ilẹ̀ wọn lè yọjọ Thomas wọ síbi láti tọ̀ kí wọ́n tẹ̀lé wọn rúgbó. Mama tọ̀ every minute ni mama tọ̀ mo ṣe mo fẹnu já mo lè mama fa sìgá mi this is opportunity for me ọkàn mi ti ṣe kòlókòló àwọn òrí wọn dẹ̀ nígbà kan fa sìgá ní mọ́tò. Nǹkan tó dára pọ̀ ó máa tó tú àká má fi nù mí mo mọ̀ ọ́ jẹ́ owó mi mo san wọnú ọkọ̀ yìí o mo lè ṣe bó ṣe wù mí. I'm coming mo ń tọ̀ ni o. kéèyàn bá ṣe mọ̀ ṣẹ́gun kò yẹ kó pẹ́ tó yìí lérí ìtọ̀ kékeré ló máa tọ̀ tó pẹ́ yìí bó ṣe máa tọ́ ilé sí nínú bá máa tún kọ́. Nígbà tí sọ.
kọ́ńtọ̀ sórí ló ti ṣe rẹ̀ sí. mo ní tó bá la àkóso àbíwá àwọn wèrè wo ló wà ní bọ́ọ̀sì láìpọ̀ lọ. kọ́lẹ́tì ara ẹ̀ wọ bọ́ọ̀lì. bàbá ìjẹ́ kó rí ẹ pé ṣé mi ní ẹ̀yẹ mi ní bọ́ọ̀lì. èmi ní ẹ̀pẹ́ bọ́ọ̀lì. bàbá ìjẹ́ kó rí ẹ pé o. kúrígàsì máa ní mí. wọ́n máa ti wèrè dàgbà ẹni tó sọ̀rọ̀ ní obìnrin nínú àwọn wọ́n dẹ̀ ní ìpín ẹni gé ní obìnrin. mi ò mọ àkọ́kọ́ àti mo gbé mi mi kò ló sọ nǹkan wíru ó ń wíru abẹ́wọ́ ní wèrè gan èmi máa láì kí gbogbo kí ni máa bá yín já o. ikú àkúpọ̀ tí mi horo kásẹ̀lì gàlà torí pàjọ wọnú mọ́tò. èmi lọ́mọ máa bá ẹ wí. ṣé mi lè fẹ́ bá wí. máa bá ẹ wí. máa bá yín fà. ṣé máa máa dé bẹ́gà. a lè dé bẹ́gà kálá fi yà. ẹ ṣe sùúrù. tí bí wọ́n kàwé kí ló sọ fara wé ẹ lọ́ba. mẹ́ta gbẹ́jà ni ẹ fọ̀rọ̀ wé nígbà tí mo bá kàwé ní kí n gọ̀. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èwo la gọ̀ bẹ́ẹ̀. kúrígàsì ká ló sọ fẹ́ pé dúrọ́pà ni. ẹ má fi wé fún wọn lẹ́wọ̀. kẹ́ni dúrọ́pà. tó gbọ́n gírísì lẹ́nu. mi ò máa rẹ́ni bọ́dì níṣẹ́ from Lagos to Ìbàdàn Ìbàdàn to Lagos yóò. bí mi ṣe wọ́n yìí ó láì kó lọ. ó dà kó ló fẹ́ kó fọ́ọ̀sì ló là kájọ ni olórí burúkú. ìwọ lọ́ọ̀ inú wọn kí báwo mo ṣe rìnrìn nílé tí wọ́n padà tí wọ́n ẹ̀dọ̀ sí mọ́tò yìí lọ inú pápá rẹ̀ tí wọ́n mọ́tò o tó bá yà máa sẹ́kọ̀ ojú òṣè fi lè ṣé ẹ̀ ti kẹ́ ẹran mélòó báyìí ṣé ẹ̀ ti kẹ́ ẹran mélòó ẹ̀ tó bá fi sọ̀rọ̀ kó káàkiri ẹ̀ tó fi sọ̀rọ̀ kó káàkiri tó bá pọ̀ ẹ̀kọ́ ẹ̀ka kó bá ń bọ̀ wá ilé ìwé mo lọ sí ẹ̀kọ́ tí mo bá bẹ̀ ẹ̀kọ́ bí wọ́n wà yà ó bẹ́ẹ̀ ni mo jẹ́ ọmọ rẹ̀ tí mo jẹ́. Okay. Kọ̀dọ̀tọ̀ danger boss. Tí ilẹ̀kùn kọjá máa lọ. káàfin aláyẹlẹ rẹ. Ẹni orin yìí tó kú dànù lẹ́rù pé àtẹ̀kọ́ fún òyìnbó. Èmi ni wọ́n padà wà yín pa. Olùsí. Ẹ̀yin wọ́n ní ká máa lọ. nǹkan tó dára pọ̀ ó máa tó túraká. ẹ jọ mo bẹ̀ gbogbo yín ẹ má bínú ẹ má wò kó ṣe pé bóyá mo fi ìdẹ mọ ìtọ́rẹ́ lè wá ó lè wá ó lè wá nǹkan tó fa dìlé nìyẹn ìtọ́rẹ́ lọ fà ẹ má bínú ẹ jọ mo ní mo lè ṣe folofara. ẹ jẹ́ kí n gbádùn owó mi èmi mo sanwó ọkọ̀ mi.